A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Síwájú títa epo bẹtiró láti iléeṣẹ́ Dangote, àwọn ọ̀jọ̀gbọ́n lórí epo àti alágbàtà ti pe àkíyèsí wípé ìgbésẹ̀ yìí kò lè mú owó jálá epo já wálẹ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè ṣe gbèrò rẹ̀. Èyí ń wáyé bí alága iléeṣẹ́ ìfọpo Dangote tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Èkó, Aliko Dangote, ṣe sún ọjọ́ ìbẹ̀rẹ̀ títa epo síwájú láìpẹ́ yìí di àárín oṣù keje ọdún 2024 yàtọ̀ sí oṣù kẹfà tí ó kọ́kọ́ gbà lérò. Ọlọ́lá jùlọ ní ilẹ̀ Áfíríkà, Dangote dá ẹ̀bi ìgbésẹ̀ yìí ru ìdádúró díẹ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti bẹ̀rẹ̀ títa dísù àti aviation fuel láti inú oṣù kẹrin lẹ́yìn tí wọ́n ṣí iléeṣẹ́ yìí nínú oṣù karùn-ún ọdún 2023. Àti ìgbà náà ni wọ́n ti ń làkàkà àti rí epo rọ̀bì gbà fún pípèsè epo bẹtiró. Èyí ló mú Dangote fi ẹ̀sùn kan àwọn alámòjútó epo rọ̀bì wípé wọ́n mọ̀ọ́mọ̀ dènà àti rí epo rọ̀bì rẹ̀ gbà kí iṣẹ́ rẹ̀ má bàa bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Agbẹnusọ fún iléeṣẹ́ Dangote sọ níbi ìpàdé ọlọ́dọọdún Afreximbank tí ó wáyé ní Nassau ní Bahamas àti níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú iléeṣẹ́ ìròyìn CNN wípé àwọn alágbára kan fẹ́ kí ìdójútì bá iléeṣẹ́ Dangote. Àìpẹ́ yìí ni igbákejì ààrẹ iléeṣẹ́ Dangote Industries Limited, Devakuma Edwin náà sọ ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá bí ó ti fi ẹ̀sùn kan àwọn iléeṣẹ́ epo ilẹ̀ òkèèrè lórílẹ̀-èdè wípé wọ́n ń fìtìnátì gbogbo akitiyan iléeṣẹ́ ìfọpo Dangote nípa kíkọ̀ jálẹ̀ láti ta epo rọ̀bì. Ó ní wọ́n ń tà á ní $6, iye tí ó gara ju iye tí wọ́n ń tà á lọ́jà lọ. Èyí ló mú iléeṣẹ́ Dangote pọ̀ sókè rajà tí wọ́n fi wá epo rọ̀bì wọn lọ sí orílẹ̀-èdè US láti kó epo rọ̀bì wọlé, pẹ̀lú wípé epo rọ̀bì jẹ́ ohun àlùmọ́ọ́nì orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tí wọ́n ń fèsì sí ẹ̀sùn tí iléeṣẹ́ Dangote fi kàn wọ́n, ní Lagos State Chamber of Commerce and Industry dá ẹ̀bi ru àwọn olè ajépo-wà àti àwọn tí wọ́n ń bẹ́ ọ̀pá epo wípé àwọn ni kò jẹ́ kí àwọn ní ànító epo àti tà fún Dangote. Bákan náà ni agbẹnusọ fún Nigerian Upstream Petroleum Regulatory Commission NUPRC, ìyáàfin Ọláìdé Ṣónọlá, náà fèsì sí ẹ̀sùn Dangote wípé àjọ wọn yóò rí dájú wípé iléeṣẹ́ Dangote rí epo rọ̀bì gbà. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tí NUPRC sọ àsọdájú, iléeṣẹ́ Dangote ní àwọn kò rí epo rọ̀bì gbà. Èyí ló mú wọn sún ọjọ́ tí ó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ epo títà síwájú sí àárín oṣù keje. Ní báyìí, kò sí àrídájú wípé títa epo láti iléeṣẹ́ Dangote lè mú owó jálá epo já wálẹ̀ lọ́jà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lánàá ni iléeṣẹ́ ààrẹ rọ ọmọ orílẹ̀-èdè kí wọ́n má gbé àjàgà tí kò nídìí wọ ààrẹ Bọ́lá Tinubu, bí wọ́n ti sọ àsọdájú wípé yóò fi àbá lórí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ bí ó bá ti délẹ̀. Olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú, Báyọ̀ Ọ̀nànúgà, ni ó bẹ̀bẹ̀ yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Àsọdájú yìí ń wáyé láì tí ì pé wákàtí 24 tí ẹgbẹ́ òṣìṣẹ́ rọ ààrẹ kí ó kàn sí ìgbìmọ̀ rẹ̀ kí ó tó ṣe àgbékalẹ̀ àbá fún ilé ìgbìmọ̀. Ẹgbẹ́ òṣìṣẹ́ ṣe ẹ̀sùn wípé ààrẹ Tinubu ń ṣe ìdádúró ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ wọn lórí ọ̀rọ̀ owó oṣù òṣìṣẹ́ tó kéré jù. Ìgbà ìkẹyìn tí àjọ òṣìṣẹ́ àti àjọ olókoòwò ní ìpàdé kẹ́yìn ní ọjọ́ 4 oṣù kẹfà. Ìpàdé yìí jẹ́ ìpàdé pàjáwìrì láti lè mọ̀ bóyá kí wọ́n tẹ̀síwájú pẹ̀lú ìyanṣẹ́lódì tàbí kí wọ́n sọ̀rọ̀ lẹ́yìn àdéhùn tí wọ́n ní pẹ̀lú ìjọba àpapọ̀. Nígbà tí ó ń fèsì ní Ọ̀nànúgà ní èéṣe tí wọ́n fi ń kánjú lórí àbádòfin. Ó ní kí wọ́n túbọ̀ ṣe sùúrù kí wọ́n fún ààrẹ ní àkókò díẹ̀ sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
ọ̀kan lára àwọn àgbà òṣèré ilẹ̀ nàìjíríà Kanayo ti sọ wípé nàìjíríà yóò bẹ̀rẹ̀ sí gòkè àgbà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ní kété tí ará ilẹ̀ ìgbò bá gba ipò ààrẹ. Ó ní ìbẹ̀rù ìgbò tí ó ṣe àdàpè rẹ̀ ní igbófóbíà ni ó mú àwọn apá kan lórílẹ̀-èdè yọ àwọn ará ilẹ̀ ìgbò kúrò nínú ipò ààrẹ. Ìràwọ̀ òṣèré yìí sọ̀rọ̀ lórí ohun tí ó túmọ̀ sí fún un láti jẹ́ ará ilẹ̀ ìgbò àti ọmọ orílẹ̀-èdè nàìjíríà lórí ètò The Honest Bunch lórí podcast. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Kanayo, ó ní jíjẹ́ ọmọ ilẹ̀ ìgbò túmọ̀ sí wípé òun wá láti ibi tí wọ́n ti ń sọ èdè abínibí gẹ́gẹ́ bí ó ti wà láàárín àwọn haúsá, fúlàní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni ó túmọ̀ sí wípé òun jẹ́ àkàndá ènìyàn tí ó jẹ́ wípé gbogbo ohun tí òun bá dáwọ́lé máa ń yọrí sí rere. Ó ní kì í ṣe kèremí bí wọ́n ti ń pe àwọn ará ilẹ̀ ìgbò ní ará ilẹ̀ Júù, èyí ṣe iyebíye. Ó ní gbogbo ìgbà ni àwọn fi ń wà láàrin-jà tí àwọn ń jó ijó tó rẹwà, ìdí nìyí tí wọ́n fi ń ṣe kèéta wọn. Kanayo ní bí wọ́n bá fún ọ̀gbẹ́ni ará ilẹ̀ ìgbò ní ìsọ̀ kékeré fún okoòwò kí ó tó kádún á ti di ṣọ́ọ̀bù ńlá. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé Kọ́bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Rangers International Football Club, àwọn ìlúmọ̀ọ́ká ìràwọ̀ àti olólùfẹ́ olóògbé òṣèré ilẹ̀ nàìjíríà John Okafor tí gbogbo ènìyàn mọ̀ sí Mr. Ibu yóò ní ìdíje lórí pápá lónìí ọjọ́ ìṣẹ́gun láti fi bu ọlá fún Mr. Ibu fún ìgbìyànjú rẹ̀ nídìí iṣẹ́ adẹ́rìn-pòṣónú nígbà ayé rẹ̀. Wọ́n ní ìgbésẹ̀ yìí wà lára ètò ìsìnkú olóògbé. Èyí wáyé nínú àfihàn láti ọwọ́ alága ètò fún ìsìnkú Mr. Ibu, Monday Annie, tí wọ́n gbé sórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Annie fìdí ẹ̀ múlẹ̀ wípé èyí jẹ́ ọ̀nà kan láti fi bu ọlá fún Mr. Ibu bí Rangers yóò ṣe agbátẹrù rẹ̀. Ó ní ìjọba ìpínlẹ̀ Enugu náà fi ọwọ́ sí i. Aago 4 ìrọ̀lẹ́ òní ni ìdíje yóò bẹ̀rẹ̀ ní Cathedral of Nnamdi Azikiwe Stadium, Enugu. Wọ́n wá rọ àwọn olólùfẹ́ eré ìdárayá, àwọn afẹ́nifẹ́re, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ kí wọ́n darapọ̀ mọ́ wọn fún ìdíje mánigbàgbé yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.